Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Sule one, was it 20? Yes, my man, will go from window. My baby, that one, Miss Sule. Let me move back up the army, let me. Just some representative, the number one spokesman to Southeast. Tell me more about that. He coming, Labarella, speaker 2019. Emma Baby Vice Chairman, Honorable Muslim, Sule Omo Yusu, how it is àwọn ti sùúrù lérè kí wọ́n ló láti padà wà lẹ́kọ̀ọ́ sí òun láti padà wà lẹ́kọ̀ọ́ sí. Bàbá Jayé nídìí, ẹ má gbàgbé. Ọmọ gbájá bíi Amílámi, lẹ́mílẹ́mí, àwòrán ìdí o. Ọkọ̀ tàbí máa yọ mí, yá sí. Ọ̀dọ́ ẹ̀ máa yọ ẹ̀ àdúrí, oníṣubú lọ́lá òwúwà. I just in fashion with me. I love my grandma. Yes, Baba Beko to see the Baba Dani Lelio. Baba ni o wasu si ibe so pe fún àwọn ni o ti si ko to. Adoni ade mi wa jaye pe. Yes. Adoni se mama.
pé kọ́lá 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 kọ́lá. ọmọ ọmọlákẹ́wò tí ìwò àkọlá ọ̀. ọkọ bí ọmọ tí ìwò àkọlá ọ̀. ọkọ bí ọmọ tí ìwò. ẹkú kalẹ̀ wọn Sunday yẹn ní sùúrù lẹ́ẹ̀ẹ́. yẹn ní sùúrù lẹ́ẹ̀ẹ́. ọmọ ọmọlákẹ́wò tí ìwò àkọlá ọ̀. ọkọ bí ọmọ tí ìwò. ọkọ bí ọmọ tí ìwò. olùwà yẹn ẹ̀mí ní sí. Yẹ́sì, ó jù wọ́n lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ pé kọ́ yé pé ó jù wọ́n lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ pé kọ́ yé pé wọ́n. Kọ́lọ́mọ gé skin. Let me see. Adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ fún Elédùmarè ọba kọ́dá ọba ṣẹ̀dá. Kábíyèsí Elédùmarè náà là á máa fi ọpẹ́ fún, là á máa fògo fún, là á máa fi yìn fún. Ọba lánàá, ọba lónìí, ọba lọ́jọ́ gbogbo, kábíyèsí Elédùmarè. Ọba láàánú, ọba lọ́jọ́ gbogbo, àwa tún ti dóde lọ́sàn-án tèmi, ẹ jẹ́ kó yẹ wá, ẹ jẹ́ kó dùn wá ṣe. Alhaji Ganiyu Abiola S1 ọ̀nà ló wà lórí ètò. Alálùbáríkà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní káàárọ̀ jíire. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.